kéré o. Ìròyìn lérèfé lónìí ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2023 láti ẹnu ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádéṣe Ọbátúlá tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ọlọ́mọ Plenty. Ìròyìn náà lọ báyìí. Èyí ni ìkìlọ̀ fún gbogbo ọmọ Àwórì jákèjádò igun mẹ́rin àgbáyé wípé ayẹyẹ ọdún ìbílẹ̀ ọmọ Àwórì tí a mọ̀ sí Àwórì Day Cultural Festival ti ọdún yìí kò ní lè wáyé bí a ti lérò fún un ní ọdọọdún. Ìdí ni wípé ọ̀gbẹ́ni Adétúnjì Fẹ́mi Fádínà, ọmọ ọba ìlú Ọ̀tà, ọba Timothy Fádínà tí ìlú Ọ̀tà rọ̀ lóyè lọ́jọ́sí ti fẹ́ sọ ọ́ di ti ìdílé rẹ̀ nìkan ṣoṣo, èyí tí kò sì bójúmu rárá. Ẹgbẹ́ AWAN Àwórì ti Nàìjíríà sọ wípé àdéhùn tó wà láàárín àwọn àti ọ̀gbẹ́ni Fádínà ni wípé yóò ṣe agbárùkù ayẹyẹ ọdún ìbílẹ̀ Àwórì fún ọdún díẹ̀ ni, kì í ṣe títí láéláé. Kì í sì ṣe ìmọ̀ràn rẹ̀ ni wọ́n fi gbé ayẹyẹ yìí kalẹ̀ rárá. Ẹgbẹ́ Àwórì Welfare Association of Nigeria tí ó jẹ́ ẹgbẹ́ alámòójútó ìṣọ̀kan àti ìṣedéédé ọmọ Àwórì káàkiri àgbáyé sì ti fa igi lé àjọṣepọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Fádínà nítorí ìwàwàrà àti ìmọ̀tara ẹni nìkan tó gbé ọwọ́ rẹ̀ nítorí wípé ó mọ gómìnà ìlú Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ní ìwọ kan èmi kan. Síwájú sí ẹgbẹ́ Àwórì Welfare Association of Nigeria tí a mọ̀ sí AWAN ń ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ Àwórì kí wọ́n ṣọ́ra láti fi owó ránṣẹ́ sínú ìwé ìfowópamọ́ gbàrọgùdù tí ọ̀gbẹ́ni ọmọọba Fádínà tẹ̀ jáde láti fi ṣe ọ̀gbágbáfìrìgbàgbà ọ̀pọ̀ owó lọ́wọ́ ènìyàn lórúkọ ọjọ́ ayẹyẹ Àwórì Day Cultural Festival. Àwọn ìdí pàtàkì tí ẹgbẹ́ AWAN fi fagilé àjọṣepọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Adétúnjì Fẹ́mi Fádínà rèé. Èkíní ni wípé ọ̀gbẹ́ni Fádínà ti kọ oríṣiríṣi ìwé ẹ̀bẹ̀ sí ìjọba àti àwọn iléeṣẹ́ aládàáni fún owó gọntìyọ láì gba àṣẹ lọ́wọ́ ẹgbẹ́ AWAN. Èkejì tó burú jáì ni wípé ọ̀gbẹ́ni Fádínà ti fi orúkọ Àwórì Day Cultural Festival sílẹ̀ pẹ̀lú ìjọba lábẹ́ CAC láì ní ọwọ́ ẹgbẹ́ tó gbà á gẹ́gẹ́ bí onímọ̀ràn ayẹyẹ. Ẹlẹ́ẹ̀kẹta wàyí ò ní wípé ọ̀gbẹ́ni Fádínà ṣí gbàrọgùdù ilé ìfowópamọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orúkọ ayẹyẹ Àwórì Day Cultural Festival tí láti máa fi gba owó lọ́wọ́ onírú àti oníyọ̀ láìsí àkóyọ nínú rẹ̀ tí gbogbo rẹ̀ yóò sì máa lọ sí àpò tirẹ̀ nìkan. Àkíyèsí pàtàkì: ayẹyẹ ọjọ́ Àwórì Day kì í ṣe fún kíkówó pamọ́ o, kì í sì ṣe kíkówó sápò, bí kò ṣe láti gbé àṣà, ìṣe àti láti gbé àwọn ohun àlùmọ́ọ́nì àwọn baba ńlá àwa ọmọ Àwórì lárugẹ kí àwọn ọmọ wa lè mọ̀ nípa onírúurú ohun tí wọ́n ní àti orírun wọn lẹ́yìn wá ọ̀la. Oníròyìn yín lérèfé ni Ewùsì Ọmọ́tádéṣe Ọbátúlá Darlington tí gbogbo yín mọ̀ sí Ọlọ́mọ Plenty. Èmi ni mo wá láti ìdílé Ọbátúlá onígbàkulé láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fínmọ́lẹ̀. Ire o, láṣẹ Èdùmàrè, olè ara àti ẹ̀mí ojúkorojú kò ní ja èmi àti ní èyí tó kù kí ọdún yìí parí àti ní ọjọ́ gbogbo. Àṣẹ. Wá. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó
dìgbà.